We have tried in our own little way to pay a huge surprise celebration for our own boss, our icon, a living legend, icon of movie making in Nigeria. Ogbongbongbo àtẹwà tariwo tí ẹ bá wo wájú ẹ wá rí pé àwọn ọmọdé méjì lára díẹ̀ nù wọn ló wà bí lọ́lá làwọn ọmọ pàtà ń ṣe kò sí léni tó yìí rẹ gbọ́dọ̀ ọmọ pàtà ń ṣe kò sí léni ọmọ bá kẹ́tí fẹ́ẹ̀ débi ọwọ́ ọmọ pàtà ń ṣe pósítà ọmọ pàtà ń ṣe àwọn ọmọ bísí àwa tí àárín àwọn gádà náà ní kẹ́hìndé ọmọ sábà fẹ́ẹ̀ débi àpèrò àpèyàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá ẹ̀mí yín sí fún wa kì í ṣe bẹ́ẹ̀dì tó láwọn ọmọ ọlọ́run ṣe wọ́n ṣe bẹ́ẹ̀dì àní kì í ṣe bẹ́ẹ̀dì máa fẹ́ celebrate ọ̀gá wa Mr. Sunday Akeem Soyinka Papa Tosibe he is very very great he is great he is very very great tẹ́lẹ̀ tó great gbọ́gbọ́lẹ̀ tó bímọ lẹ̀ iṣẹ́ tó bá ṣe tó bá ti lọ́mọ lẹ́yìn tó fi iṣẹ́ yẹn lẹ̀ àbí tó produce èèyàn jáde òfò ni. lánàá ìkànnì àwọn ọmọ àlàdé tó bẹ̀rẹ̀ wọn wà bí wọn ìtẹ̀fẹ̀ ṣe fọ́gà yìí ó lẹ̀ wó lórí ṣá. maybe 2 weeks ago làwọn lọ ṣe 10 years remembrance fún àlàdé àwọn rántí àlàdé gbà tó ti kú ní àwọn celebrate gbà tó wà láyé ẹ̀yìn wá celebrate bàbá gbà tó wọ́n wà bí ìṣe yìí. ẹ bá mi bá àtẹ́wọ́ fún pálẹ̀ ẹ̀kọ́ sí i. He is the brain and the man behind all the successful faces you are seeing today. He has done so well in the industry. Tí ìráyè pé gbogbo àwọn èèyàn àfẹ́ lójú jù
torí pé láti jẹ lábẹ̀rẹ̀ sí plan ẹ̀. Ìyá Kúrẹ́dé tó bá ṣe ṣe wọ́n bá wa bí bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n bá wa bí láìpẹ́ ìbejì tó gbé dání ní ìròyìn ọ̀tẹ̀ ìpèdè. Adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí ó jẹ́ kọjọ́ òun ṣojú gbogbo wa. Wọ́n ní kò wẹ̀ yẹn o, bó lọ́mọ ogun wẹ̀ yẹn o. We are using this opportunity to say thank you. Thank you, sir. You have done so well for us. And God, in His infinite mercy, will continue to bless you. We know you are more than this. You are more than this. We have not celebrated you at all. We are unveiling the celebration. This is just an unveiling to let them know that Sunday showing is not just a mere name in movie industry in Nigeria. It's a name that even the unborn will still reckon with. We have a whole lot of your little ones there. Samuel Adilebida. Ọmọ yìí ló ti parí. Ó padà parí mọ́ wa lọ́wọ́ ni. Ọpẹ́ nìyẹn Maradona. Ẹ̀rí àwọn ọmọ yìí ẹ̀wọ̀n Kóredé. Lọ́lọ́ta mẹ́wàá sí ewúro. Lọ́lọ́ta lórí ẹ̀wọ̀n Kóredé ọ̀dọ́ Kẹ́mi Kóredé fúnra rẹ̀. Lọ́jọ́ pé ìyàwó àgbà ìyá nọ́ọ̀sì. Orí ìyá nọ́ọ̀sì wà fún ìkéré tó abẹ́rẹ́ ìbámbà mẹ́rù. Àdúpẹ́ lọ ẹ̀wọ̀n Túndé. Àdúpẹ́ Túndé Ibrahim. And the whole lot of us, we are all here to celebrate you today because you have done so well for us and we appreciate you. Jerry Kabasoroji. Gbọ́dọ̀ sọ history ìgbà yẹn. Ẹ tó bá tẹ̀lé pàpá, ó gbọ́dọ̀ àwẹ̀ gbà. Nínú 365 days tó wà ní ọdún kan, 300 pàpá fi gbà wẹ̀ ni. 65 na fi jẹ òkìlẹ̀ dá jẹ ìpápánu. Pàpá máa ní ọjọ́ stos, ṣọ́jọ́ stos ọ̀jọ̀jọ̀ lójọ́jọ́ stos. Gbogbo nǹkan ni pàpá máa ń fún ní nickname. Èdè ska, pẹ̀lú ojúlédé èdè ìyẹn èdè dídí, kìíní gangan. Ṣé ìyẹn ló ń jẹ? Àwọn tó bá wá súnmọ́ mi náà ti mọ̀ pé mi náà ò mú jẹjẹ mọ́ báyìí. Pàpá ti kó bá mi láǹgù yẹn. Èmi ò kàn máa wẹ́ gbà tó wọ́n ní. Pàpá gba fowó àwẹ̀. Ìkọ̀kọ̀ ní mo kàn fẹ́ tọrọ lọ́wọ́ pàpá lèmi. Ìta àṣẹ fún yín lẹ́dà níbi kankan ẹ gbàdúrà láti inú fún wa. Mo mọ̀ yín o. Mo mọ̀ yín o. Orí ẹ fi rìn wọ́n kérúbù o. Mo mọ̀ yín o. Etí mo sọ yé yín o. Rògbẹ́mọ̀ ẹ tó mọ̀ jù ní Moscow. Báwo rí àwọn àti Moscow máa ń ṣe ètò àdúrà. Ètò ìṣe ló kún lọ́jọ́ sí lórí jẹ́ ìsinmi. Ọlọ́wọ́ ajẹ́ ká sinmi. Ẹ gbàdúrà fún wa o. A máa jọ ní lójú jù báyìí lọ ní agbára Ọlọ́run. Nǹkan ẹyọ pàtẹ́lì fẹ́ sọ òun ló kéré jù gbogbo ọ̀rọ̀ tí gbogbo yín máa rántí. Ẹ tó bá tẹ̀lé pàpá tí ò bá mọ mẹkáníìkì ṣe kò tẹ̀lé pàpá. Tí mọ́tò wa bá ti break down. Papa máa ń fa epo yẹn wò tuntun ní kàpẹ́tọ̀ olúwere ìwọ tẹ́ in fact torí pé wọn kì í ṣe ọ̀gá aládàáni kan jẹ àsàdáta wọ́n lè dá mọ́tò tó jù tọ́lọ́nà kí wọ́n nílé gbà yẹn ṣùgbọ́n wọn nílá mọ́tò tó tóbi jù wọ́n fẹ́ ya fíìmù kí gbogbo wa lè lórúkọ. Papa òkùnkùn gbìyà débi náà máa sọ fáwọn làwọn fẹ́ ṣe rí ìlú. Bàbá ya sí ìdí bàbá ọ̀run. Papa ẹ̀ ọ̀run. Papa máa tún ẹ̀gbẹ́ fíbo yìí lọ bò ní àwọn náà lè fi máa sọ̀rọ̀ sọ. Kẹ́hìndé báwo ni Sadams mọ̀rọ̀ Sadams rè ọ̀rẹ́ sábà ló ní gbogbo ẹ̀gbà. Ẹ̀fẹ́ gbọ́ gbogbo ìfẹ́ ti táwọn èèyàn ṣẹlẹ̀ ṣe yẹn bọ́ sí ní ọmọ yìí
bàbá ẹ̀ mọ̀ fẹ́ ti ṣe bí wèrè. Bàbá tiẹ̀ ló mú bàbá wọn industry. Àdìtẹ́lẹ̀. Ṣùgbọ́n ó kéré bí tí ó bá bá wa gbé sí mọ́tò wà látàbí òkúta á gbé sẹ́sẹ̀. Wọ́n tí ìgbà yẹn ẹ̀gbọ́n Haruna wọ́n ìpín. Ọ̀pọ̀ bọ́rọ̀ ni ọ̀rọ̀ ló gbọ́ yẹn. Ìgbà táwa ti ẹ̀sùn mọ́ kan sí gbọ́tàn. Ṣèbí sì ló ń fọ́ọ̀m Lẹ́kì kan Kẹ́hìndé kan. Nígbà yẹn Ẹ̀gbá ló rán lẹ́rùn kùrà. Ó fi lẹ́yìn bá o. Báwa. Àwa wà multi-dialectical. Àpọ̀ ẹ̀ka ìjọba sọ̀rọ̀ ẹ̀ka ìjọba ti fi wà lò wá ìjọba bẹ̀rẹ̀ o ìjọba bẹ̀rẹ̀ o.